à ń ṣe ìdálẹ́kọ̀ọ́ lórí ọ̀pá fìtílà ọ̀pá ọ̀mbrẹ́là lẹ́ẹ̀kan. A sọ nípa ọ̀nà méje tí a ti gbà ń lo ọ̀pá ọ̀mbrẹ́là. Nísinsìnyí a sọ nípa àkékúrú akọ́rọ́. Kí ni mo ti pè é? Àkékúrú akọ́rọ́. Akọ́rọ́ rẹ̀ ìyẹn ni pé ọ̀pá ọ̀mbrẹ́là yẹn a gé ìlàjì rẹ̀ kúrò. ọ̀pá ọ̀mbrẹ́là rẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ yẹn a wá gé láti bíbá ìsókè a gé kúrò. Àwọn tó ń ṣètò ìwé mímọ̀ kan mímọ̀ kà wọ́n gbìyànjú sáré kó ó di kékeré bẹ́ẹ̀. Àkékúrú akọ́rọ́ yẹn ni kó jọ lẹ́tà i tá a sọ lẹ́ẹ̀kan ní ìgbà tí a pín ayé sí mẹ́rin. A wí pé ayé rèé a pín sí mẹ́rin báyìí. A wí pé ìkan tún ní a ní lẹ́tà i ní mẹ́rẹ̀ẹ̀rin àbí bẹ́ẹ̀ kọ́. A sì ti fi ṣe ìdálẹ́kọ̀ọ́ lórí lẹ́tà i. Ṣùgbọ́n nítorí pé i yẹn tó fẹnu kọ́kọ́rọ́ díẹ̀ sí la ṣe pè ní àkékúrú akọ́rọ́. Ẹ bá mi wò báyìí. Ẹ jẹ́ kí n tò kẹ́rí bó ṣe lọ. Kẹ́rí bẹ́ẹ̀ àkékúrú akọ́rọ́ yẹn rè. Àkékúrú ìtoríkodò lẹ́tà i nì. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn. Mo sọ lẹ́ẹ̀kan wípé lẹ́tà i méjì òun ni lẹ́tà u. Lẹ́tà i méjì òun ni lẹ́tà u. Ẹ wò bẹ́ẹ̀ yẹn u. A fẹ́ lo i kan tó torí kodò báyìí. I kan tó torí kodò báyìí. A sì máa lo a ti lo ìkan tó torí báyìí. Ṣùgbọ́n ìtó torí kodò la fẹ́ lò nísìn nínú iṣẹ́ kẹrìnlá. Nínú iṣẹ́ kẹrìnlá wa a kọ nípa lẹ́tà hi. Lẹ́tà hi ńlá, lẹ́tà hi kékeré. Ẹ wò ọ̀pá gígùn pẹ̀lú i tó torí kodò. Ẹ rí bẹ́ẹ̀ yẹn i tó torí kodò láàrin ayé. Ẹ wò báyìí a e ẹ i o ọ u bá a ṣe ń ṣeré wa lọ. Ire ha he hẹ hi ho ẹ̀hó ìhó ayọ̀ họ ìhàhọ hu aha ahi a ahe ahi he ahẹ ahi ẹ aho ahi o. Iṣẹ́ kẹrìnlá nìyẹn. Ẹ lọ sínú ìwé yín kẹ́ lọ ṣe iṣẹ́ ìdárayá. Kẹ́ ẹ ṣe dáadáa. Bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ ìdárayá iṣẹ́ kẹrìnlá bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa tún Yorùbá yìí kà láti orí ẹ̀kọ́ kìíní lórí àwọn fáwẹ́lì títí dé iṣẹ́ kẹrìnlá. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa pò wọ́n pọ̀ mọ́ lójoojúmọ́ kẹ́ ẹ má bàa gbàgbé. Ẹ jẹ́ ká lọ sórí iṣẹ́ kẹẹ̀ẹ́dógún.